ìyàwó mọ́ túre òkè ọjà fún ọ. Ìwé mọ́mọ́ ń bẹ lẹ́nu mọ́mọ́, ìwé kọ̀lọ̀kọ̀ náà ní ń bẹ lẹ́nu lápọ̀tẹ́. Ètò oríṣẹ́ kò lè kò ó gbá, ètò orí kò ní àyà àtàdọ́ta nínú oko. Ìyàwó ọkọ kẹ̀kẹ́. Bàbá ibà, ìyá ibà, ilẹ̀ ìbà rẹ o. Sọ̀rọ̀ lọ́lá, ọ̀dọ̀wọ́ rẹ̀ wá képe ọ lórí ọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, má jẹ́ ogun ọwọ́ ìlú Ọ̀yọ́, má jẹ́ kí ogun ọwọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, ogun ọmọ wọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àti àkókò ìkéṣe àbí àkókò ìképe ọ̀hún gẹ́gẹ́ bí àti máa ń ṣe ọdún ní ọdọọdún náà làwa ṣe lọ́dún nì. Àwa fi ohun àjọ̀dún fún ọdún, àwa ṣe ohun ọdún fún àjọ̀dún. Dákun ogun coronavirus má jẹ́ wọ̀lú Ọ̀yọ́. Coronavirus má jẹ́ wọ̀lú Ọ̀yọ́. COVID-19 má jẹ́ wọ̀lú Ọ̀yọ́. Coronavirus má jẹ́ wọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Tó bá ti wà nílùú Ọ̀yọ́ bá ní lé jáde. Kí coronavirus bá ti wà nílùú Ọ̀yọ́ bá ní lé jáde. Tí coronavirus bá ti wọ ìpínlẹ̀ Ọ̀yọ́, Sọ̀rọ̀ Lọ́lá bá ní lé jáde. Tí coronavirus COVID-19 bá ti wọ ìpínlẹ̀ Ọ̀yọ́, Sọ̀rọ̀ Lọ́lá bá ní lé jáde. Ní orílẹ̀-èdè Nàìjíríà má jẹ́ coronavirus wọ orílẹ̀-èdè Nàìjíríà. Tí coronavirus COVID-19 bá ti wọ orílẹ̀-èdè Nàìjíríà, Sọ̀rọ̀ Lọ́lá bá ní lé jáde. Mọ́jà dípò ọ̀wọ̀wọ̀. Ogun àìsàn tí ò gbóògùn mọ́jọ.